bójú bá ṣe méjì wá wò rere tíún-tíún, ẹsẹ̀ bá ṣe méjì wá rìnà góróyà bí bàdí bá ṣe méjì wá jòkó lẹ́ní. Bí àkàndá ọ̀rọ̀ Awíkonko bá ń bẹ tẹ́yìn olólùfẹ́ mi wà bí ẹ̀wà ni a fi ní àjọṣepọ̀ tọmọyán dóko tọmọyán lórí tó múná dóko. Àkàndá lórọ̀ lẹ́nu bíi tẹjọ. Ìjáwó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀. Òjìnlá ò ríbi sáré fóòrùn. Ríbi sá lọ fún mi. N ò ríbi sá lọ fún yín. Agbára wa bọ́lọ́run bá ṣe dá wa ni. Mú kí nílé yìí, mú kí lẹ́dẹ̀ yìí, mú kí níbikíbi tẹ̀ tí láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Ẹ kú dédé àkókò yìí. Bóò ni ṣe lè da aṣọ ọ̀dẹ́dùn. Ara ò le bí. Jíjẹ àti mímu wa Ọlọ́run ò ní jẹ́ kó bọ́ sí ìnira. Àkàndá ọ̀rọ̀ Awíkonko kí ni ta fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí? Òun náà ni ọ̀rọ̀ kan táwọn èèyàn ń gbé pò yí ẹnu nípa pòsíṣàn àwọn ọba nílẹ̀ Yorùbá. Mo rí èèyàn bíi méjì mẹ́ta tí wọ́n gbé ìwé kan jáde. Wọ́n ní ipò 16 ní Aláàfin Ọ̀yọ́ wà. Mo wá ní àìsí ẹnì kẹta lèèyàn méjì fi ń jàjàkú akátá. Àgbà ò gbọ́dọ̀ wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́. Ńgbà tá a bá sọ wípé àjẹpọ̀ ọmọ jẹ́ ta ní kégún ọlọ́rí dẹ́rù bá tégún wá débẹ̀ tó pàjẹ́. Ẹjá béèrè wípé ẹsẹ̀ wo làjẹ́ dá tégún ò tí ì dá. A ní àwọn kan manipulate ìtàn, wọ́n parọ́ ìtàn fún wa, wọ́n sàrọ́ǹda ìtàn fún wa. Àwa ní òkè ẹ jẹ́ ká ṣàtúnṣe ẹ̀, àwa náà tó wá ń tibẹ̀ tó ń dorí ìtàn kodò. Àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n sọ confidently. Wọ́n dẹ̀ ń tẹnu mọ́ wípé ipò 16 l'Aláàfin wà, wọ́n á wò pé ta ní bá wọn pín. Wọ́n fi líìsì ọ̀n sọwọ́ sí mi. Níbi tá a ti rí number 1 Ọọ̀ni of Ifẹ̀, 2 Aláké of Abẹ́òkúta, 3 Olówú of Owú, 4 Olóko of Òkò, 5 Alágùrọ̀ of Àgùrá, 6 Ọ̀wá of Iléṣà, 7 Aláàyè Ẹ̀fọ̀n, 8 Olójùdó of Òjùdó, 9 Olóṣì of Òṣì, 10 Ọ̀rẹ́ of Ọ̀tún, 11 Ẹlẹ́kọ̀lé Èkọ̀lé, 12 Ìwí Adó, 13 Ajérò Ìjérò, 14 Alárà of Arámọkọ, 15 Ọ̀ràngún of Ìlá, 16 Aláàfin Ọ̀yọ́, 17 Ọba of Adó Ìbínínú, 18 Alákétu of Kétu, 19 Òṣèmọ̀wé of Oǹdó, 20 Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde. Ẹ wá wò ó ń táwọn yẹn fi síbẹ̀ ní position of Oodua'S in Southwest. Meanwhile wọ́n doctor paper yẹn ni position of Oodua'S in Southwest. Ẹ ń bá ní lọ́wọ́ ẹ lọ padà wò ó ẹ rí wípé wọ́n wá lẹ̀ mọ́ orí main paper. Ń tó wà lórí ẹ̀ gangan ni Secretary Office Southern Province Nigeria, Lagos, 27 January 1917. List of recognized crown chiefs in the Southern Province. Now, list tí wọ́n kọ wọn ò tó alphabetically, wọn ò dẹ̀ tó ní position by position. Àwọn kọ bí wọ́n ṣe rántí ní bó ṣe wá sọ́kàn wọn náà ṣe kọ kalẹ̀. So kẹ́nìkan kan má dorí ìtàn kodò. Aláàfin Ọ̀yọ́ ò lè sí ní number 16, Àwùjalẹ̀ Ìjẹ̀bú ò lè sí ní number 20 láéláé. So ká má dá lórúkọ mọ́ sàpà, ká má fi ìtàn balẹ̀ jẹ́ gbogbo pàtàpàtàn. Ẹ jẹ́ á wò dáadáa ká tó pa o. Gbogbo ẹ̀ tó fẹ́ dá sọ̀rọ̀ yìí ẹ jẹ́ á wò dáadáa láti dá sí i. Ọ̀rọ̀ tó kan gbogbo agbọ̀ngbọ̀ngbọ̀n ni. Ìjà yìí kì í ṣèjà ẹnìkan, ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹnìkan, àrùn tí sogójì ní sọ̀ ọdúnrún ni. Tó bá bọ́ya dé gbogbo ọmọ káàárọ̀ òjíire, tó bá bọ́ya dé gbogbo ọmọ ilẹ̀ Oòduà, gbogbo ọlọ́ya ló kún papá mọ́ra. But still ẹja sòótọ́ pẹ̀lú ẹ̀, ẹja sòótọ́ ká dàbà ó lè fò. Ńgbà tá a wá dọ́kítọ̀ ẹ̀ tá a wá ń pín káàkiri
táwọn èèyàn tó mú mi sọ̀rọ̀ ń pa ẹ̀ nípa àwọn èèyàn kan wá bẹ̀rẹ̀ sí sẹ́ǹdí ẹ̀ sí mi can you imagine àṣé Aláàfin ò tiẹ̀ sí ní nọ́mbà 2 gan àṣé nọ́mbà 16 l'Aláàfin wà mú ni àkíní sàwọn èèyàn nítorí Ọlọ́run. nọ́mbà 16 báwo lóòótọ́ lọ́ràn míyàn ti kọ́kọ́ lọ sí Benin kọ́ràn míyàn ò tó lọ sọ́yọ́ with that ó túmọ̀ sí pé Benin síwájú Ọ̀yọ́ ṣùgbọ́n ilẹ̀ Benin ò sí nílẹ̀ Yorùbá báyìí kò sí nílẹ̀ Káàárọ̀ Oòjíire báyìí kò sí lóòtù Benin ti wà nípínlẹ̀ Edo ìpínlẹ̀ Edo ò dẹ̀ sí lára South West eléyìí ló mú Aláàfin wà nípò kejì Táláké wà nípò kẹta Táwùjalẹ̀ ń bẹ nípò kẹrin ká tó máa mú àwọn àpò tó kù ẹ mọ́jà dàpọ̀ mọ́ra wọn ṣe gbádùn mi àbẹ́ gbádùn mi so àfọ̀mọ́ lásán ni mo wá ṣe lórí ètò ilé o lórí ọ̀rọ̀ ilé yìí o àfọ̀mọ́ lásán gbogbo àwọn tí wọ́n gbà bẹ́ẹ̀ tàbí àwọn tó ń sọ bẹ́ẹ̀ kí wọ́n erase ẹ̀ kúrò ní máìndì wọn Aláàfin ò lè sí ní ipò kẹrìndínlógún kí Ọ̀ràngún ló wà nípò karùndínlógún ká wá fi Àwùjalẹ̀ sí ipò ogún ká wá lọ fà Àkárìgbò Rẹ́mọ Àkárìgbò Ṣàgámù ká lọ fi sí ipò kọkànlélógún so n tí wọ́n kọ́ bẹ̀ lélẹ̀ yìí list of recognized crown chiefs in the southern province kò ń ṣe léyìí tẹ́yìn kọjáde yìí position of obas in South Africa in South West tá a dẹ̀ mọ̀ wípé sílẹ̀ gé sórí ẹ̀ gbogbo àwọn nǹkan yóò dá o ẹ jẹ́ ká wà very very careful o ẹ má jẹ́ ká distort ìtàn Yorùbá ní bọ́mọdé ọ̀bá mọ̀tàn máa lọ dọwọ́ bàbá òun á dọwọ́ ìyá òun ní tí ò bá yé wa aláwọn àgbà ńlẹ̀ a lè béèrè lọ wọn èmi á máa béèrè gan especially lọ́wọ́ àwọn tó jù mí lọ lọ́wọ́ àwọn tó mọ̀ jù mí lọ lọ́wọ́ àwọn tó gbọ́n jù mí lọ lọ́wọ́ àwọn tó nímọ̀ jù mí lọ lọ́wọ́ àwọn tó lóye jù mí lọ because I always want to learn on a daily basis. lórí ìtàn Lísàbí tí mo sọ ẹnìkan péré ló takò mí comment section ní YouTube ó ní fake story ni mo wá ní kó fún wa lórí jìnnà tiẹ̀ kọ́mọ̀ wàá fèmí nìkan kó gbé sí gbangba àta kó jẹ́ kí gbogbo èèyàn ó rí káwọn èèyàn wá fún lésì because Abẹ́òkúta gangan sọ pé fake story ni Ọ̀yọ́ sọ pé fake story ni tàbí kò wọ́n jọmọ Ọ̀yọ́ torí pé wọ́n fẹ́ kí gbogbo èèyàn respect wọn iyì tí ò sí ń bẹ̀ mọ́ wọ́n fẹ́ ká fagídí fún wọn Ìlọ́ra ti dá dúró Awẹ́ ti dá dúró Akémọ̀rin ti dá dúró Tèdè ti dá dúró Ìṣẹ́yìn ti dá dúró àwa àṣọ Ìbàdàn bí o Ìbàdàn tó jẹ́ pọ́ bá ti ń bẹ̀ ń bẹ̀ gan ò mọ níwọ̀n so gbogbo ìlú ló ti wà láàyè ara wọn àjíyàn wípé Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá àjíyàn pé ilẹ̀ Káàárọ̀ Oòjíire làwa àwọn ọmọ Oòduà ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà kò sọ pé ká mú àmúlùmọ́là ká pe bàbá lọ́mọ orí ò ní padà kó dìrò o so ẹja wà very very careful Àkàndá like I said àfọ̀mọ́ lásán mo wá ṣe ń bì lórí eléyìí àwọn Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ má gbàgbé lórí àwọn sinimá mi àkọ́kọ́ òun náà ni eléyìí tí àwọn èèyàn ń wò lọ́wọ́ báyìí Àbẹ̀ní Èṣù ó wà lórí YouTube mi Awikonko TV eléyìí ò ní kẹ́ ẹ máa fi múra lẹ̀ fún ajagunta lọ́wọ́ èmi Àkàndá ọ̀rọ̀ Awikonko pẹ̀lú ògo Ọlọ́run mo dẹ̀ ń bẹ̀bẹ̀ fún support yín lórí fíìmù yìí ẹ bá ń wo àwọn sinimá méjèèjì yìí ó máa jẹ́ encouragement fún mi láti lè máa ṣe láti lè máa tẹ̀síwájú ń bẹ̀ ìgbìyànjú ní satọ́kù fún olóríire kì í wọlé bá la tẹ̀tẹ̀rẹ̀ nǹkan ẹyọ kan ni mò ń ṣàmúlò òun náà ni grace of God wípé at least mo ní àlá yẹn wá ń wá sí ìmúṣẹ lójú ayé mi I'm just fulfilling dreams for my mind but still I need your support. Praise
ẹ bá ń wo Àbẹ̀ní Èṣù, ẹ jọ̀ọ́ ẹ máa múra lẹ̀ fún Ajagunta. Àbẹ̀ní Èṣù Ajagunta o, bẹ́ẹ̀ bá ti wò ó tán ẹ fọwọ́ yín gbé àgbéyé ọmọ, ẹ fọwọ́ yín ka dọ́là, ẹ fi gba náírà, ẹ fi gba pound sterling, ẹ fi gba Dutch. Ẹ bá ń share at least 20 people, ẹ bá ń share ní ìgbà 20 tàbí jù bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan ló lérè, Ọlọ́run bá ń san fún yín nílọ́pọ̀. God bless you. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Káàárọ̀ Oòjíire ò ní wọmi, orílẹ̀-èdè Káàárọ̀ Oòjíire ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò àṣẹ o. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Oodua'S tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Oodua'S. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ ẹ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Oodua'S Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Oodua'S Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Oodua'S Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jù yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Oodua'S Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 3477 080 330 3477. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Oodua'S Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè dògì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Oodua'S Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì àpapọ̀ ara ẹ̀ á máa kú, kí ló fà tápapọ̀ ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn,
ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ, ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide, àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà á? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. Iléeṣẹ́ Oodua'S last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Oodua'S, it can never be like Oodua'S. I used to tell you, health is something to be treasured. Yeah.